ti ṣe o bàbá ti ṣe o ti ṣe ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe ó ti ṣe ohun tó ń bà wá lẹ́rù gẹ́gẹ́ bàbá fọ́tò bàbá ti dé o Sienna rẹ o bá fídíò Sienna jẹ́rìí Sienna rẹ o Lẹ́kan ẹnu ọpẹ́ ní US gbé súnmọ́ mi dáadáa Mr. Lẹ́kan ẹnu ọpẹ́ ní US ẹnu ọpẹ́ yìí ò ní kan ẹ máa ṣoríire gbogbo kẹtẹ bá dáwọ́ lè máa jọ bí sí eré we want to appreciate you for gifting Baba this car a ṣe live video ni a ti ń gbowó lọ ó ti ń lọ a pe Baba Lálùdé náà pé káwọn náà jókòó kó lè tètè yá abálápẹ ní jókòó Baba Lálùdé jókòó a ti ń gbà lọ a ti wà ní 3.7 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ kébì wọ́n kọ́ bẹ̀rẹ̀ o èmi kọ́kọ́ gbé 500 ilẹ̀ náà fáwọn bàbá mi pé ká mọ̀ tó bọ̀ lọ èlò wa lówó yẹn pé ńgbà tí mọ́tò ìwọlé 3.7 la wà nígbà tí owó ìwọlé àwa ní wọ́n wá pè wọlé Mr. Lẹ́kan ẹnu ọpẹ́ pè wọlé wọ́n ní ibo la bá dé a ní 3.750 wọ́n ní ṣó ti ká mọ́tò náà ní kò tí ká mọ́tò wọ́n wá ní gbé fún fáwọn bàbá pé ṣé bàbá lè lo Sienna bàbá ní mo fò mọ́ ni bàbá ní mo pé Sienna ẹ bá ń gbé kinní yẹn wá èmi ló kàn ẹ bá ń gbé kinní yẹn oní pè mí nìyẹn pé bàbá alápè ni Mr. èmi ló kàn èmi ni lọ́ba ní ọ̀dà ẹ mọ̀ gbé Sienna ń bọ̀ làbá Sienna rẹ o ẹ kókó wá wọnú Sienna yẹn mọ́ ẹ wá wọnú Sienna ọ̀pọ̀rọ̀ wà lọ́wọ́ ẹ̀ bọ̀dá Sienna rẹ o ọkọ̀ ló gbẹ tẹ́tẹ́ yìí o Sienna bàbá mi rè o ó yá Sienna rè o ó tún ní síìtì lẹ́yìn bàbá mi ti ń wọnú nǹkan rẹ̀ yé mà Lẹ́kan ẹnu ọpẹ́ ò ní kan ó kọ́lé àgbérìn fún mi Olódùmarè àkọ́lé àgbérìn fún ẹ àkọ́lé àkọ́tà fún ẹ ẹnu ọpẹ́ ò ní kan láéláé bí mo ṣe máa ń sọ mo tún wá dúpẹ́ fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tún dáwó fún mi ó tó di wípé Lẹ́kan wọlé dé oríire tiyín iná ló ràn mí dọ́dọ̀ Lẹ́kan àtòní 200 naira àtòní 50 naira gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí pé ẹ fi ìfẹ́ hàn mí ẹ fi hàn mí pé ẹ nífẹ̀ẹ́ iṣẹ́ wa àánú wa ṣe yín pé kò yẹ ká máa ṣiṣẹ́ irin ká máa jẹ̀jẹ̀ lírí inú mi dùn pé ọ̀rọ̀ wa yé gbogbo ẹ̀yin aláàánú gbogbo ẹ̀yin olólùfẹ́ Kàmọ́ gbogbo yín ni mo dúpẹ́ gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an àtobìnrin àtọkùnrin àtọmọdé àtàgbà mo dúpẹ́ fún gbogbo yín onítọ́rọ́kọ́bọ̀ nínú ọ̀rọ̀ mọ́tò ẹ ṣé gan mo dúpẹ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ti Lálùdé náà àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ti parí olódó ìyàgbó nǹkan gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá in fact mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ fún yín. bàbá tẹ̀ ń wo ìdúpẹ́ gidi gan o inú bàbá dùn àtìgbà tá a ti gbọ́rọ̀ mọ́tò ojoojúmọ́ bàbá ń pè mí tó ń ṣàdúrà fún Mr. Lẹ́kan ẹnu ọpẹ́ wọ́n yẹn ń ṣàdúrà fún Mr. Lẹ́kan náà ń ṣàdúrà fún mi náà àti gbogbo ẹ̀yin yẹn pátápátá tẹ̀ support wọn inú bàbá ìdùn kí ni initiative táwa ń ṣe is just an initiate to support our living legend àwọn bàbá wa tá a bá lẹ́nu iṣẹ́ tó sì wà láyé tó wà láàyè ọ̀nà wo la lè fi support wọn ọ̀nà wo la lè fi múnú wọn dùn ó ní èmi àti yín ṣe àjọṣe ti Lálùdé ni bàbá tó ní mọ́tò ọ̀sára Sienna tó gbẹ tán yányán tó o bá ń gbọ́ yányán èsì inú ẹ̀ ń ké burúkú ni ó ga yàtà ó ní wọ́n tún gbé wọlé fún bàbá mi o ó gbẹ tán bàbá mi ó ti ṣẹ̀ṣẹ̀ yányán lọ́sẹ̀ ó ti ṣẹ̀ṣẹ̀ bùsọ̀bùsọ̀ lọ́sẹ̀ Elédùà àti ṣẹ̀ṣẹ̀ ìwé kábíyèsí ọba ògo Kàmọ́ ìwọ ló kú oríire tọ́bọ̀ òkè òjò ṣàṣetì òní ṣàṣetì inú ayé ẹ̀ òní ṣàṣetì inú ayé ẹ̀ ògùn ẹ̀ òní wòkùn ògùn ẹ̀ òní wòkùn ìràwọ̀ ẹ̀ òní wòkùn ìyá tó bí ẹ kò ní kábàámọ̀ lórí ẹ̀ òní kábàámọ̀ pé kí ló ṣe oore fáwọn bàbá yìí sí àlékún oore fún wọn náà àlékún ìgbéga fún ẹ gbogbo àwọn táwa ń tẹ̀lé ẹ pátápátá ẹnìkankan nu wọn ò ní ṣubú gbogbo tiwọn náà búyọ ayọ̀ wọn á tó wọn lọ́wọ́ mo tún wá dúpẹ́ fáwọn olólùfẹ́ ẹ torí táwọn bá nífẹ̀ẹ́ tó bá jáde kí ni sọ fún àbá tún nífẹ̀ẹ́ àwa náà tó mú jáde ta ló mú wá yìí mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà
tiẹ̀ dá sí ọ̀rọ̀ gbogbo wa bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n pé ń lọ lóríṣiríṣi ṣùgbọ́n aláàánú ò ní wo bì kankan kó tó ṣàánú a dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ṣàánú ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣe náà tẹ́ ẹ̀ tí ì rí wa tẹ́ kàn ń gbúrò wa tẹ́ tún ní àǹfààní láti ṣoore mi a tún dúpẹ́ fẹ́yìn náà ògo tiyín náà ò ní wókun ire ayọ̀ yín ò ní já sódò àlékún owó àlékún ọlá àlékún àlàáfíà fún gbogbo ẹ̀yin tẹ́ ṣoore fún mi hàn inú mi dùn gan inú mi dùn gan inú mi dùn gan ẹni fàrẹ kẹyìn ayé yín ìdùnnú yín ò ní ṣubú lulẹ̀ mo dúpẹ́ o ẹ tún bá ń dúpẹ́ lọ́wọ́ ọmọ kàmọ́ yìí o Ògún kàmọ́ nù àwọn àgbàlagbà wọn ní Ògún ló lànà fún gbogbo àwọn òrìṣà tí wọ́n fi ń rí tí wọ́n ṣe kàmọ́ ló lànà sẹ̀yẹ́nà mọ̀ ní. latest ló gbẹ búkú. yányán ló gbẹ kódà ó yan tẹ́ bá gbọ́ kínní ìyan ó yanrantí. mo dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ fún wa adúpẹ́ o adúpẹ́ o. bàbá mi àwọn èèyàn ń bi mí pé ṣé ẹ̀ ní mọ́tò rí ni wọ́n á ní bàbá mi gbọ́kọ̀ rí àwọn èèyàn wọnú DM wa wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá yìí ti ṣiṣẹ́ ju ọjọ́ ti pẹ́ kí ló dé ṣẹ́ni sáré máa sọ yìí tó ṣẹlẹ̀ láwọn èèyàn. mo ti gun mọ́tò kódà fọ́rọ̀nà jìbù ni mo ní mo tún ní Audi pẹ̀lú ẹ̀ tó jẹ́ méjì mo jẹ́ méjì mọ́tò gbà náà mọ́tò mi àkọ́kọ́ tí mo kọ́ gùn fíbùtù ni white lẹ́yìn B2C lẹ́yìn yẹn mo ti gun mọ́tò láìmọye ṣùgbọ́n tí àdánwò bá dé nígbà míì àtòrí ìkànṣe kan lọ́lọ́wọ́n ọba èmi fún ara mi mo kọ́ dùbúlẹ̀ àìsàn fún ọdún kan tí mi ò jáde pariwo síta tí ò sẹ́ni tó mọ̀ tọ́lọ́run fi yege àìsàn náà òun náà ó kó dúkìá lọ gba mọ́tò lọ lẹ́yìn ìgbà yẹn ni mo tún ní jíìpù mi pẹ̀lú mọ́tò àkọ́bí mi ọmọ 40 something years ààrẹ dagunlẹ̀ orí eré yìí náà ni mo tún wà títí a tún fi pàdánù ọ̀pọ̀ dúkìá bó tiẹ̀ jẹ́ pé Olódùmarè padà mú sọ́dọ̀ gbogbo yín ẹni fojú sunkún ọmọ ìdààmú ò ní bá yín omi ló pọ̀ jọ kà lọ fún wa kì í ṣáà gbìyànjú àti máa ní àwọn nǹkan dáadáa náà nù ṣe wa yìí a dúpẹ́ fọlọ́run ọba tó ṣẹ̀dá wa ó jẹ́ ká mú nínú àgùn wa náà káwa náà fi ṣe àwọn nǹkan mo dẹ̀ nílé àmọ́ kò ì parí àdọ́gbọ́n ẹ̀ lọ ni. àti parí rẹ̀ náà ni mò ń lọ lẹ́ndì ọ̀rọ̀ yìí láti parí rẹ̀. ṣe túbọ̀ mọ̀ mi ṣé ó tún dé o ọmọ àwíṣẹ́ yìí tún dé o tọ́lọ́ ń fàṣẹ sí lẹ́nu o ṣe tún gbọ́ o mo sì mọ̀ pé lágbára yín bó ṣe wíwùn ẹ̀jẹ̀ ò ṣeé ṣe ṣùgbọ́n eléyìí tó jẹ́ akọ́ máa pariwo eléyìí ni pé ìrìnsẹ̀ ni òun là ń gbé káàkiri lọ bí tá a ti fẹ́ jẹ tá a ti fẹ́ mu tó bá débì kan tọ́lọ́ ń bá gbé ẹ débì kan tó bá nírú nǹkan yìí ojú ẹ̀tẹ́ náà máa fi wọ̀ ẹ́ wà á máa gba láti gbà tó ti ń ṣiṣẹ́ yìí wọ́n ti ẹ̀ ṣe ń gán mọ́tò ní ọ̀kadà náà ti ẹ̀ ṣe ń gùn wọ́n ti gbàgbé pé Ọlọ́run bá ló ní ìgbà àti àkókò ṣùgbọ́n mo wá dúpẹ́ ìgbà tí Ọlọ́run gbé dé láti ara Kàmọ́ tọ́lọ́run fi ṣe sábàbí àtúndúpẹ́ fọlọ́run àdúpẹ́ fún gbogbo yín náà o àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fún yín o bọ́rọ̀ mi ṣe jẹ́. bá ń gbé síwájú mọ́tò kó bá lọ kí bàbá mi ẹ mọ̀ bí táwọn èèyàn wo bí mọ́tò ṣe gbẹ ó gbẹ wájú gbẹ lẹ́yìn ó yá mọ̀ bàbá ìmọ̀ bàbá ìpadà bàbá mi ẹ mọ̀ pọ̀. èmi ń yan ni wọ́n lè mọ̀ pé mo ní mo ń yan bàbá mi ń yẹ káàkiri. ọ̀lú ọkọ̀ ṣẹ̀ náà rí o. lórí o ẹ máa gbọ̀n bí bàbá mi ibi tí ó ti gbé lógò Sienna ń jáde dáadáa bàbá mi ẹgbẹ́ ó ti lógò Sienna yéé ẹdẹmọ bàbá mi ẹ kẹsẹ̀ sí ẹdẹmọ ta ló ní fóònù mi lọ́wọ́ ẹ bá fi ya fọ́tò láti lọ ẹ yẹ ká bàbá mi. kérékéré lọ fẹ́ ya fọ́tò ọ̀gbẹ́mi mọ́kọ̀ yìí ni o kérékéré. gbogbo èèyàn pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín o we appreciate your support for all this baba a dúpẹ́ fún yín lọ́wọ́ bàbá torí pé ẹ ṣe mọ́tò bàbá alápinni mi ò dá ṣe o gbogbo àná làjọ ṣe gbogbo ẹ̀yin tẹ́ fi 1,000 lẹ̀ 2,000 lẹ̀ 5,000 50 naira gbogbo yín la dúpẹ́ fún o ṣùgbọ́n mọ́tò bàbá ti wọlé o Sienna rèé o tó gbẹ láti ọwọ́ Lékan Ẹnu Ọpẹ́ à ń ṣe live video yẹn lọ́wọ́ a ti wà ní 3.7 million Lékan Ẹnu Ọpẹ́ dẹ̀ pè wọlé wọ́n ní àwọn ò gbé Sienna gangan fún ara àwọn
ṣé bàbá lè gun Sienna bàbá láwọn láìkẹ́ wọ́n dẹ̀ sẹ́ẹ̀lì Sienna tó gbẹ tó lọ́yẹ́ tó yẹ inú ẹ̀ ń ké sí wa bàbá ti gba mọ́tò wọn láàárọ̀ yìí o ṣùgbọ́n 3.7 million tá a ti péjọ báwo ló ṣe fẹ́ jẹ́ and me as a person I love transparency mo láti kí ẹ̀ máa kó àpòyàwó ilé bàbá ò tí ì dúró ilé bàbá kejì náà ò tí ì dúró bàbá lálùdó lọ́jọ́ live video yìí àwọn méjèèjì náà wà níbẹ̀ mo dẹ̀ sọ fún ẹgbẹ́ òkè bá ṣe ṣeré bàbá tí àtòrí ẹ̀ pètèpèrò káfáwọn ní 2 million naira kan lọ fi balẹ̀ wọn lọ bàbá lálùdé káfáwọn náà ní 1.7 kan lọ fi parí ilé wọn ní tó bá tún wá kù á tún mọ yanjú ẹ̀ létà ṣùgbọ́n ká fẹ́ ọkọ fáwọn bàbá ní 2 million naira nínú 3.7 yẹn ká bàbá 2 million ká fún bàbá kejì ní 1.7 bó ṣe jẹ́ nìyẹn o bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn for the last time. ẹ ṣe gan mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tí ẹ̀dá tọrọ kọ́bọ̀ fún mi nítorí àti ìdùnnú ọba òkè abá mi dùn yín nú àmín aláàánú yín ò ní fi yín lẹ̀ àmín ògo yín á búyọ àmín ẹ ṣe gan mo dúpẹ́ o ẹ ṣe gan mo dúpẹ́ mo wá tún dúpẹ́ fún Lékan ẹnu ọpẹ́ mi ò ní kan ẹnu ọpẹ́ ní US Lékan ẹnu ọpẹ́ ní US ẹnu ọpẹ́ ò ní kan láéláé ẹnu ọpẹ́ gbogbo iná ò ní kan o àtúnfẹ́ máa bọ́rọ̀ lé lọ báyìí ẹ mọ́ ti dáwọ́ àánú dúró a ṣe ń padà bọ̀ o à ń padà bọ̀ o Ọlọ́run lè dáwọ́ àánú ti iná dúró ẹ ṣe gan ẹ ṣe gan thank you very much. bàbá mi. Àmín. 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 Alẹ́ òkòkò ẹ̀sẹ̀ òkòkò ìfúgbà kankan rí dààmú ayé ò ní dààmú ẹ̀ ògbó ẹ̀ ò ní wọ́ọ̀kù ó máa rí bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ I love you I love everybody mo love ìwọ náà tó ń yà wá.